báwo ni àwọn ẹrù tí ọkọ ẹ fi sílẹ̀? Gbogbo ẹrù tó fi sílẹ̀ làwọn ẹbí rẹ̀ ti gbà. Wọ́n gba ẹrù tó fi sílẹ̀? Bẹ́ẹ̀. Àwọn ẹrù tó wà nílé àbí? Bẹ́ẹ̀. Wọ́n wá ní kókó tiẹ̀? Bẹ́ẹ̀. Tiẹ̀ ló kó lọ lé yín? Bẹ́ẹ̀. Àwọn ẹrù tí ọkọ ẹ ń kọ́ táwọn wo ló wá kó? Ẹ̀gbọ́n rẹ̀ ló wá kó, àkọ́bí ìyá wọn. Èló wá kó? Bẹ́ẹ̀. Ló wá kó ẹrù ń tiẹ̀? Bẹ́ẹ̀. Wọn ò kó ẹrù kankan fún ọ bí kò tiẹ̀ mọ́ kó lọ? Rárá o. Ó parí. Láti ìgbà yẹn bò ló ń gbé báyìí? Ilé wa náà mò ń gbé. Ta ló ń tọ́jú ọmọ tó wà lọ́wọ́ ẹ? Àwọn dádì mi ló ń tọ́jú rẹ̀. Ẹ bá gbọ́ ọmọ yẹn wá ẹ dákun. Àwọn dádì ẹ ló ń tọ́jú ọmọ yẹn. Bẹ́ẹ̀ni. Láti ìgbà yẹn. Bẹ́ẹ̀ni. Ṣé o ní ìyá? Mi ní ìyá. O ní ìyá mọ́? Bẹ́ẹ̀ni. O ní ìyá mọ́? Bẹ́ẹ̀ni. Bàbá rẹ ló ń tọ́jú ọmọ yẹn. Bẹ́ẹ̀ni. Ẹ dákun bá gbọ́ ọmọ yẹn wá fún torí ọ̀nà ẹ̀jọ̀. Dámì máa ń sunkún, Dámì má sunkún. Má sunkún Dámì. Kàrímọ́tì pọ́ńkóló pẹ̀lú agbára Ọlọ́run aṣẹ̀dá. Ẹ jẹ́ ká gbàdúrà fún ọmọ yìí nì. Ẹ wo ilé ayé báyìí. Nǹkan kan láyé. Dámì máa bọ̀. Fẹ́ bèrè béèrè kan lọ́wọ́ ẹ. Dámì, kí ni nǹkan tó ń pa ẹ́ lẹ́kún? Kí ló ń pa ẹ́ lẹ́kún? Kí ló ń pa ẹ́ lẹ́kún? Mo rí kó ń sunkún. Kí ni nǹkan tó ń pa ẹ́ lẹ́kún? Ó wà touching lọ́nà. Ó wà touching. Àbí? Ó wà touching. Kábíyèsí Ọlọ́run. O ò rírú ẹ̀ rí? Àbó rírí? Tó gbọ́rú ẹ̀ rí? Nǹkan ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Wọ́n kó gbogbo ẹrù rẹ̀ àbí? Bẹ́ẹ̀ni. Gbogbo ẹrù ọkọ ẹ pátá wọ́n kó. Bẹ́ẹ̀ni. Kí ló fẹ́ ru ọkọ ẹ ṣe tán fi kẹ́rù ọkọ fún ẹ kó mọ kó lọ? Mi mọ̀. O mọ̀ láti ìgbà yẹn wọn fún jíjẹ àti mímu. Ọmọ ọdún mélòó lọmọ ẹ báyìí? Ọmọ oṣù mẹ́jọ ni tí mo bá lọ sọ́dọ̀ bí kan fún mi ní 300. Ọmọ oṣù mẹ́jọ lọmọ ẹ báyìí? Bẹ́ẹ̀ni. Ọmọ oṣù mẹ́jọ ni? Ọmọ oṣù mẹ́jọ ló ń di 30. Yóò kù oṣù mẹ́jọ Ló ń lọ́ọ́ di 30. di 13. Ìyẹn ọmọ yìí ṣé kò dẹ̀ ẹ́ láàmú láti ìgbà yẹn? Rárá o. Kò dẹ̀ ẹ́ láàmú àbí? Lẹ́yìn ìgbà tó ń ṣe tèyí. Tó ṣe tẹ̀yìn lọ́la agbára Ọlọ́run kò ní dẹ̀ ẹ́ láàmú. Kábíyèsí Elédùmarè. Nǹkan ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run. Ìwọ tó mọ bàbá àtìyá tó bí ẹ láyé tó mọ̀ wọ́n ó mọ̀ pé orí ọ̀fẹ́ ajá àbalẹ̀ lórí gbá. Ẹ wo ọmọ yìí báyìí sìn. Kí ni èjì ọmọ yìí? Fauziat ẹkún ti jẹ́. Fauziat máa bọ̀ wá fún àwọn tó ń gbọ́ wa ní ìmọ̀ràn. Gẹ́gẹ́ bí obìnrin máa bọ̀ wá fún onímọ̀ láàrin ìṣẹ́jú àyá. Mo rí pé wọn náà bara jẹ́ díẹ̀. Ó yá máa bọ̀ dákun torí Ọlọ́run. Wá fún wọn nímọ̀ràn. Pàápàá jùlọ ẹbí, àwọn ẹbí ọkọ, ọmọ 20 ọdún àti 4 wọ́n ti ta. Nígbà tó wá ti ta tán, ẹ bá ń gbé tí ẹ dákun. Wọ́n tún gbẹrù ọkọ rẹ̀ lọ́wọ́ rẹ̀. Fauziat, mo rí pé o bara jẹ́ díẹ̀. Kí ló rò? Kí ló ṣẹlẹ̀ tó fi bara jẹ́ báyìí? Tẹ́kùn fi jáde lójú, tóbi fi jáde lójú. Nígbà tí irú alájà yìí tó jẹ́ ọmọ 24 years tọkọ wá kú tí àwọn ẹbí tún wá ń ṣubúwà tí wọ́n wù sí pẹ̀lú ọmọ kékeré báyìí lọ́wọ́. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká rántí àtúbọ̀tán. Ẹ jẹ́ ká rántí ọjọ́ kan táwa náà tẹ̀ sọ pé bó láyé ṣe jẹ́. Ká rántí àtúbọ̀tán. Alájà má sọ fún wọn. Ká rántí àtúbọ̀tán. Kábíyèsí Ọlọ́run. Ṣé pé tí àwọn èèyàn bá rántí àtúbọ̀tán wọn ò ní máa ṣe okó bí wọ́n ṣe ń ṣe yìí? Wàláì wọn ò ní máa ṣe because torí àwọn ọ̀pọ̀lọpọ̀ ti gbà wípé inú ilé ayé nìkan náà ni gbogbo ẹ̀ mọ̀. Wọ́n ti gbàgbé lọ́jọ́ kan náà lálọ́ jábọ̀ fọba tó jọ ní gbogbo wa. Tó jọ ní gbogbo wa. Ọkọ tó kù yìí ṣówó òun náà láti kú bẹ́ẹ̀ ni ibi tó lọ àwa náà lọ bíbẹ̀. Gbogbo mọ̀lẹ́bí tó ń ṣerú eléyìí ẹ jẹ́ ká rántí ọjọ́ kan tí gbogbo owó lọ fàbọ̀ fọba tó jọ ní wa. Kò yẹ kó mọ rí báyìí. Òpéyàn jẹ́ opó nínú ayé ìyẹn kò mí pé ó ti tán fún nínú ayé. Ẹ má jẹ́ ká máa wò wọ̀wọ̀ pé bíi pé kí ni wọ́n já mọ́. Ọmọ kékeré lẹni yìí kò tí ì mọ ibi tí orí ń bọ́ ẹsẹ̀ rẹ̀. Kábíyèsí Ọlọ́run. Ẹ̀ ń kí Ọlọ́run ọba tó lọ́jọ́ òní kó wọ alálùbáríkà wútúbà tí wọ́n ò ké gbogbo àgbáláyé lónìí kó wọ láàánú rẹ̀ kó wọ láàjọ kan rẹ̀
oore tẹ́ ẹ̀rọ tí ọlọ́run ó taari ẹ̀ sí àmín gbogbo bí tẹ́ ẹ̀rọ kan oore sí àti bí tẹ́ ẹ̀rọ kan tí ọlọ́run ó gbà láàánú dìde sí lórí ọmọ yìí ẹ̀ ní jẹ̀koro ẹ̀ ní jẹ̀bàjẹ́ ògo rẹ̀ yóò rí lò lágbára ọlọ́run aṣẹ́ni lórí òníṣẹ́ lórí ẹ̀ ní rí wàhálà ò lórí rẹ̀ ní dáàmú ọlọ́run taari aláàánú sí ṣẹ̀ ti gbọ́ inshallah rahman. ilé ti yá àgbọ́dúnú ọlágbá díẹ̀ ni ó ti wú ọjọ́ mọ́ bẹ́ẹ̀. ẹ bá súnmọ́ bí. ẹ pè mí lẹ́yìn ètò sórí nọ́mbà tẹ́ ẹ wò lójú wòran yẹn tàbí ká ẹ pè mí sórí 0803 361 2390 0803 361 2390 nọ́mbà yẹn ni kẹ́ ẹ pè mí sí. ẹ lọ sí Facebook page wa Prince FM Radio Ìbàdàn kẹ́ ẹ like ẹ lọ sórí Omeni Ọ̀wọ̀ TV lórí YouTube kẹ́ ẹ subscribe síbẹ̀ Abíọ́dún máa wọlé báyà àgbọ̀dúnú ni ilé ti yá o títí ijọ́ mẹ́jọ tá a tún wá pàdé lórí ètò ìgbàyé gbádùn opó Babátúndé Balógun òru Omeni Ọ̀wọ̀ lórúkọ tèmi. God bless Nigeria. Àwa sọ̀gbọ́n tèmi, àgbọ̀jọ́ mẹ́jọ.